ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ kóòtù òjíire, kí ló ń dà wá láàmú? Kí ló ń ṣe wá gan-an? Kí ló dé tí a lè dá inú rò? Kí ló dé tá a lè dá inú rò, tá a lè sọ̀rọ̀ sí ohun tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà? Ọmọ Yorùbá, kí ló ń ṣe wá? Ọmọ Yorùbá, kí ló ń dààmú wa? Nígbà tí Elédùmarè tó gbìjà wa, Elédùmarè wọ́n gbìjà wa, gbogbo tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, bí àwọn Fúlàní bí wọ́n ṣe ń pa wọ́n, bí wọ́n ṣe ń jáwọ́ èèyàn wa gbé, tí wọ́n ń pa àwọn èèyàn wa, kì í ṣe Yorùbá nìkan o, gbogbo Nàìjíríà ni o. Ọlọ́run wa kó sí Donald Trump nínú. Donald Trump wá sọ wípé òun ń bọ̀ láti wá pa àwọn Boko Haram àtàwọn bandit tí ń da àwọn èèyàn láàmú, tí ń pa àwọn èèyàn nípakúpa. Ẹ̀yin ọmọ àlè kan tẹ́ ẹ jọmọ Yorùbá, ẹ wá ń sọ wípé tí Donald Trump kò mọ̀ wá, torí Donald Trump kò sọ̀rọ̀ ẹ síta lásán. Ó fẹ́ wá Nàìjíríà láti wá gba ọrọ̀ ajé tó wà lórílẹ̀ Nàìjíríà ni, kì í ṣe wípé ó fẹ́ wá Nàìjíríà láti wá pa àwọn Boko Haram. Ọmọ Yorùbá, kí ló ń ṣe wá? Kí ló ń dààmú wa gan? Àwọn tí wọ́n mọ̀ pé Donald Trump gangan òun la nídìí lọ́wọ́ tá a wà yìí, wọ́n ń sọ wípé nínú àwọn ọmọ Yorùbá, wọ́n ń sọ wípé tí Donald Trump kò wá, òun gangan ni ó dáa. Ariwo tá à ń pa láti jọ yìí wípé a fẹ́ self-determination, a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Tí Donald Trump bá wá, tí bẹ̀rẹ̀ sí ń pa àwọn Boko Haram yẹn, ló fún ọ náà ní ìfọ̀kànbalẹ̀ wípé ohun tá a béèrè fún ó ti wọlé dé. Ohun tá a fẹ́ ó ti tẹ̀ wá lọ́wọ́. Àmọ́ ẹ̀yin ọmọ àlè Yorùbá kan tẹ́yìn sọ wípé Donald Trump kò mọ̀ wá torí wípé bàbá Tinubu ló wà lórí àlééfà. Ìbádàkẹ́ ronú àròjinlẹ̀ lórí nǹkan tẹ́yìn sọ yẹn. Àwọn ọmọ Yorùbá kan ò sọ pé bàbá Tinubu kó mọ̀ tìjọba wọn o, àdínwó lówó pé kó mọ̀ tìjọba wọn o. Àmọ́ bó ti ń pa àwọn èèyàn tiwa nílẹ̀ Yorùbá, òun ni òun múnú tàwa dùn, òun ni ó tẹ́ wa lọ́rùn. Torí bàbá Tinubu tó bá jẹ́ pé lóòótọ́ ẹnu wọn bá ká ìjọba tí wọ́n ń ṣe ni, bóun ni wọ́n ṣe máa pa àwọn èèyàn ní gbogbo state tó wà Nàìjíríà pátápátá. Bàbá Tinubu wọ́n ti fọwọ́ lẹ́rán, wọ́n wọ̀n níran, wọ́n ti pè wá ní chief commander in chief gbogbo Nàìjíríà pátápátá, olùbá Tinubu náà. Ṣé bàbá Tinubu tí wọ́n sọ wípé àwọn tí ń pa àwọn èèyàn yìí, apá tí wọn ò ká wọn níbí? Aláwọn Fúlàní àtàwọn Boko Haram tí ń pa àwọn èèyàn nínú ṣọ́ọ̀ṣì ni o, nínú ilé ni o, anywhere ni wọ́n ń wọ̀ láti pé àwọn ń gbẹ̀mí àwọn èèyàn. Ṣé a sọ wípé ẹnu bàbá Tinubu kò ká wọn ni? Àbí ẹnu bàbá Tinubu kò ká wọn sọ́jà tí wọ́n yàn sórí ipò, kò ká wọn DSS tí wọ́n yàn sórí ipò ni, tí kò ká wọn police force tí wọ́n wà níbẹ̀? Sẹ́ni pé bàbá Tinubu kò ká wọn ni? Bàbá Tinubu ṣé wọn ò lè pàṣẹ fún wọn ni? Nígbà tí bàbá Tinubu tẹ́nu bàbá Tinubu tí ò ti lè káwọn security architect tó wà lórílẹ̀ Nàìjíríà, kí ló wá dé tẹ́yìn kan wá ń sọ pé táwọn Donald Trump kan mọ̀ wá láti wá pa àwọn Boko Haram yẹn? Àmọ́ Yorùbá, mo fi sọ pé kí ló ń wọ̀lú wa gan? Kí ló ń dààmú wa gan? Kí ló dé tá a lè ronú? Torí pàtí wá ń jẹ nínú ìbàjẹ́ ní ìsìn òdúdú ọ̀rọ̀ ọwọ́ akọ̀wà bí? Kò yẹ kó rí bẹ́ẹ̀ o, kò yẹ kó rí bẹ́ẹ̀. Àníṣe Donald Trump gangan òun la fẹ́ kó wá
Nàìjíríà láti wá pa àwọn pípù yìí dànù, láti wá pa àwọn pípù yìí dànù. Ariwo táwa kan sì ń pa nìyẹn, ariwo táwa kan ti ń pa òun nìyẹn. Gbé tí Donald Trump kọ̀ wá torí bó ṣe ń pa àwọn èèyàn yìí kò dẹ́kun o. Àwa ti mọ̀ wípé ẹnu bàbá Tinubu kò lè ká wọn, torí kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Ẹ má jẹ́ ká tara wá, kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ wọn ló wà. Gbogbo àwọn tí ń sponsor àwọn pípù yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn inú ìjọba bàbá Tinubu ni wọ́n wà. Òun ló fà á tí ogun ìpànìyàn tí wọ́n ń pa àwọn èèyàn Nàìjíríà tí ò fi lè dópin. Ó dìgbà táwọn international community bá dá sí ìgbà náà, bóyá ìgbà náà ni ó tó dópin. Òun làbí ń sọ pé Donald Trump kọ̀ wá o. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tẹ́yìn sọ pé Donald Trump kọ̀ mọ́ wá, kí ni yéè mú yín tẹ̀ fi sọ bẹ́ẹ̀ gan? Torí pé bàbá Tinubu wà lórí àlè fáàbì, àbí ṣé bóyá ń pààrọ̀ èèyàn yẹn ṣé dúdú sí ni? Torí pé kò sáwọn ẹbí ìtẹ̀yìn bẹ́ẹ̀ àbí? Torí pé kò sí kí ni, kò sí àwọn ẹbí ìtẹ̀yìn bẹ́ẹ̀. Òun lẹ̀bí sọ pé Donald Trump kọ̀ mọ́ wá àbí? Torí tó bá jẹ́ pé nǹkan tí ń ṣẹlẹ̀ táwọn èèyàn táwọn bíbí ń pa yìí tí ó bá ṣẹlẹ̀ sí kan nínú yín ni, mo lérò pé àwọn ọmọ ọkọ Yorùbá tó ń pawé Donald Trump kọ̀ wá support wọn. Ní sọ pé Donald Trump kọ̀ mọ́ wá kò rí pé kò tí ì kàn yín, kò tí ì kà wọ́n bí yín kankan. Sí àwọn tí wọ́n wá ń pa yìí ṣé wọ́n lórí méjì ni? Ṣé wọ́n kì í ṣe lẹ́rẹ̀ ara bíi ti yín ni? Àwọn tí àwọn Boko Haram yìí, àwọn SPL, àwọn bandits tí wọ́n ń pa, ṣé wọ́n kì í ṣe lẹ́rẹ̀ ara bíi ti yín ni? Ṣé kì í ṣe bàbá àdìyá àwọn kan ló bí wọn ni? Tó wá dáa, wọ́n ń pa wọ́n, wọ́n jí wọ́n gbé, ẹ sì rí, ẹ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀yin náà sì mọ̀ pé security Nàìjíríà ó mẹ́rẹ̀ẹ́. Ẹnu bàbá Tinubu kò lè káwọn pípù yìí, torí tẹ́lẹ̀ ẹnu bàbá Tinubu fẹ́ káwọn pípù yìí ni ó yẹ kí wọ́n ti wá nǹkan láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ìjọba wọn. Ní àdìgbà tó ti bẹ̀rẹ̀ ìjọba wọn ló yẹ kí bàbá Tinubu ti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn pípù tí ń pa wá yìí, tí wọ́n ń jí wá gbé yìí. Àìsàn mọ́ pariwo, àìsàn mọ́ pariwo. Kí ló dé? Gbogbo ọmọ Yorùbá kan kí ló ń wọ̀ yìnyín? Gbogbo ọmọ Yorùbá kan tẹ́lẹ̀ pọ̀ máa lè yẹ̀yìn. Nǹkan tó bá dá yìí sọ̀pọ̀ọ̀tì ẹ̀. Ṣé àjọpọ̀ ẹ̀sẹ̀ gbojú yín fọ́ àbí etí yín di? Rí nǹkan tí ń ṣẹlẹ̀ lórí Nàìjíríà. Tẹ́ẹ̀bí sọ pé Donald Trump kọ̀ mọ́ wá. Kì í sòní, kì í ṣe àná ni àwọn bíbù ti ń pa àwọn èèyàn. Ẹ̀yin náà wo àdí ọdún tó ń pa àwọn èèyàn bọ̀. Ní ìsìn ọ̀rọ̀ ìpànìyàn ní ìsìn tẹ́yẹ kan sọ pé Donald Trump kọ̀ mọ́ wá, US Congress ní ìsìn ó ti túká o. Ẹ lọ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní US Congress. Ẹ lọ gbọ́ tẹ́yìn ọmọ àlè Yorùbá kan sọ pé Donald Trump kọ̀ mọ́ wá. Ṣé Nàìjíríà bá dáa ni? Ṣé kí ló kẹ́ Donald Trump kí ló fẹ́ wá ṣe? Àmọ́ láyé pé àwọn Kírísítẹ́nì àtàwọn tí ò ṣẹ̀ṣẹ̀ kan táwọn bíbí dẹ́nu wọn légbodò. Òun ni Donald Trump náà rí tó fi sọ pé kí ló dé, ó ti tó gẹ́. Ipa tẹ́ ẹ pa àwọn bíbù yìí ó ti tó gẹ́. Àwọn ó sì wà nípa tíjọba tí ń ṣèjọba lé lórí tí ò lè dáàbò bò yín. Àwọn wà láti wá pa àwọn bíbù yẹn fún yín. Tẹ́bí kan tí wọ́n sọ nìyẹn. Wọ́n sọ pé àwọn ń bọ̀ láti wá gbógun ja Nàìjíríà. Ìjọba Amẹ́ríkà sọ bẹ́ẹ̀.
máa dùn ní ohun tá a fẹ́ náà ní ẹ máa bọ̀ àwọn kan sọ pé tá a fẹ́ nìkan wọn bọ̀ ẹ̀yin ọmọ àlè kan wọ́n sọ pé lára ìjọba Amẹ́ríkà wọn ò fẹ́ wá lásán o ó ní mission o wọ́n fẹ́ wá ní wá gba ìsọ́yìsì wa ní o ìsọ́yìsì wọn fẹ́ wá gbà ìjẹ́ ìsọ́yìsì wọn fẹ́ wá gbà gan-an sọ wúlò fáwọn ọmọ ìlú ẹ ti ká pé wá léèrè ìsọ́yìsì tẹ́yìn sọ̀rọ̀ ní pẹ́ tẹ́bi tó gbẹ́jú lọ́jọ́ mọ̀mọ́ wà ìjẹ́ ó ti àǹfààní fáwọn tá a ní lọ́wọ́ ìjọba Nàìjíríà ẹ ti ká pé wá léèrè náà torí bọ̀ láti bẹ́yìn ọmọ ilé Yorùbá kan ti ń ronú lè ronú bí ọmọ ọkọ lè sọ̀rọ̀ bí ọmọ ọkọ kí ló bí Yorùbá yẹn bá ń pa gan tí bọ́lá pé wọ́n pàrọ̀ èèyàn wa náà ni wọ́n ń jà àwọn èèyàn wa gbé náà ni àwọn bàbá tí wọ́n bá dáko wọ́n lọ fi màálù jẹ oko wọn tó bá tún sọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn dànù tẹ́bí tó bí ọ̀rọ̀ Yorùbá lè sẹ̀ nìyẹn ṣé ti àgbàgbé ni àwọn kan tí wọ́n tó bọ̀ kọ́ mọ̀ wáyé gan ara wọn tí wọ́n ń jà fún sẹ́fìsì abẹ́sẹ̀ wà nù wọn o kì í sáwọn ọmọ Yorùbá Nàìjíríà nìkan o ibi ẹ̀rí àwọn kan tó ń jà fún sẹ́fìsì abẹ́sẹ̀ àwọn náà tó wà náà tí ń sọ pé tó mọ̀ wá o àmọ́ àwọn kan tó ń jà fún sẹ́fìsì abẹ́sẹ̀ pé ọmọ ọkọ ni wọ́n ohun tí wọ́n fẹ́ òun náà ni wọ́n ti dùn lé lórí pé ṣẹ́ ẹ̀ àná ọ̀sẹ̀ vitamination iṣẹ́ ẹ̀ dandan abọ́rọ̀dù lórí ẹ̀ nǹkan tá a ti fẹ́ ní pé Tinubu kọ́ wá láti wá gbèjà àwọn tí wọ́n ń pa láti wá gbèjà àwọn tí àwọn bíbù ń pa ariwo ìpànìyàn náà ló fà á tí bàbá wa Sunday Igboho Òòṣà tí wọ́n fi dẹ̀yìn tó fi ti èèyàn ìlú odi ó báyìí o tí wọ́n fi lè gbé ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà mọ́ o ogun ló pé àwọn pípò ń pa àwọn yẹn náà ni o tí wọ́n sọ pé sẹ́ẹ̀ pípàtẹ́ ń pa àwọn èèyàn mi ó ti tó gẹ́ àfẹ́mọ́ tí wọ́n fi lọ lé Sálíù Gàngán òun ló sọ wọ́n di ẹni tó wà ní ẹ̀yìn odi o tẹ́ ẹ rí abẹ́ rí ṣé ẹ gbọ́ abẹ́ ẹ gbọ́ Ọlọ́run abẹ́ gbá ọ̀nà míì yọ fún wa ní ìsìn nípasẹ̀ bí Tonadọ́ọ̀bù yìí bó ti sọ̀rọ̀ síta ìgbò ń bọ̀ láti wá pa àwọn tí ń pa àwọn èèyàn ẹ̀yin ọmọ àlè Yorùbá kan wá ń pariwo pé kọ́mọ̀ wá o ó ní mísà o ó fẹ́ wá gba ọrọ̀ ajé Nàìjíríà lọ́fẹ́ wá gbà o kò fẹ́ wá lásán o kí ló dé wọ́n ìta òun báyìí àwọn ọmọ Yorùbá kí ló ń dààmú wa gan kí ló ń ṣe wá ibi tá a ti ń pariwo nǹkan àti ìjẹtán ìmí tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà abẹ́ àti ìrìn ni wọ́n já àwọn ọmọ gbé ní Niger State ẹ̀wù ọdún àwọn tí wọ́n jí gbé wọn ò dídá àwọn padà wọ́n tẹ́kọ̀ kí wọ́n mú 100 million wá fún ẹnì kọ̀ọ̀kan tẹ́ ti rí ṣé ẹ pẹ́ gbogbo yẹn ni ibi tó ń sọ̀yẹn lọ́wọ́ wọ́n ní jẹ́rò ní ìgbé ní Benue State abẹ́ẹ̀túrí kí wọ́n tó wá pa àwọn èèyàn ní ṣọ́ọ̀ṣì ní Kwara ní CAC ṣọ́ọ̀ṣì ní Kwara gbogbo ẹ̀ dáàrí abẹ́ẹ̀túpẹ́ ẹ̀rí ni ṣé àtọ́gbọ́jú ní fọ́ ẹ̀rí náà yí ni gbogbo ẹ̀ tẹ́ ìsọ pé tí wọ́n tó mọ̀ mọ́ wà ẹ̀tọ́pẹ́ ẹ̀rí ni àbí bàbá Tinubu ṣé ibi wọn ò sí lórí Nàìjíríà ni ohun dáadáa kọ ìdásọkalẹ̀ yìí tí wọ́n lọ́pọ̀ àwọn ọ̀gbọ́ àbọ̀lọ́pọ̀ àwọn òrí ni ìgbésẹ̀ wọ́n gbé èyí Gumi tó jẹ́ agbódegbà àwọn báńdíìtì àwọn Boko Haram wọn ọmọ tí mú ìmọ̀ lọ káàkiri ọmọ fọwọ́ kan ṣé Gumi ṣe tó jẹ́ àwọn agbódegbà wọn ó lè pé òun ní wọ́n ń sọ̀rọ̀ bíyà fún wọn tí wọ́n bá wọn gba owó lọ́wọ́ ìjọba ọmọdé ìrìsì ọmọdé ìrìnlẹ̀ sí àti ẹ̀dùgbọ́ lọ́wọ́ ìjọba Saudi wọn ò jẹ́ kó wọ Saudi wọ́n lè padà
tó bá jẹ́ pé òfin Nàìjíríà ọba múlẹ̀ ni tó yẹ kí àwọn èèyàn bẹ́ẹ̀ ọmọ lọ freely nílùú ẹni gbogbo àbúkú tó ti wù yẹn. Bẹ́ẹ̀ náà ni àwọn báyìí ti ń pàrọ̀ èèyàn yìí náà ìjọba ń bá wọn negotiate peace deal. Àwọn tí ń pàrọ̀ èèyàn abẹ́rẹ́ ibi tí ìjọba Tinubu ibi tó wọ́ọ̀sì dé ibi ìjọba Tinubu ibi tó wọ́ọ̀sì dé tẹ́lẹ̀ ní support ìjọba Tinubu pẹ̀lú àbúrú tí wọ́n ń wù yìí kí ló dé àwọn àtọ́jú wọn jọmọ Yorùbá làwọn ilé ìṣòro bí àwọn àtọ́jú wọn jọmọ Yorùbá ní àrílé sọ òdodo nǹkan tí ń ṣe nínú ìjọba wọn tí ọ̀tá láàrin lè sọ bí kí ló dé ẹjẹ́ ajápọ̀ kájọba kó lọ kájọ gbómi lákaná kájọba kó lọ kájọ gbómi lákaná ẹ jẹ́ ká sòdodo fún wa àsìkò tó láwa yìí ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ àbòsí fúnra wa mọ́ bọ́ọ̀ bá ṣe rí ẹ jẹ́ ká sọ kí ló dé torí pé bàtí mo ti wá wà bẹ́ẹ̀ ní ìsìn káwá rí bí ilẹ̀ wa ṣe ń lọ ká má wàá sọ̀rọ̀ kò bójúmu sáwọn tí wọ́n ń pa yẹn ṣé wọ́n ń ṣe ara bíi ti ẹni tó bá jẹ́ pé fábìlì tí ẹ bá wà nù wọn tí wàá máa support bàbá Tinubu tí wàá máa support bàbá Tinubu bí mo béèrè ní o ẹ jẹ́ ń gbọ́ ìdáhùn yín lábẹ́ kọ́mẹ̀ntì mi mo béèrè ní o ẹ jẹ́ ń gbọ́ ìdáhùn yín lábẹ́ kọ́mẹ̀ntì mi sẹ́ẹ̀ ẹ̀yin náà wà àtìgbà tá a ti ń pariwo láti ayé ìjọba Buhari ni láti ń pariwo pé àbíbí ń pa wá ó ń jí wa gbé ẹ jẹ́ káwọn àkànṣe sí i ẹ mẹ́rin ká dúró tẹ́tẹ́rẹ́ ẹ jẹ́ ká dìde oyè kó kára wò ń bọ̀ wá kára ẹ̀dẹ́ ni oyè tó kára wò ni o ń bọ̀ wá kára ẹ̀dẹ́ ni o tá à ń pariwo bàbá wa Ìgbòho Òòṣà àwọn náà dìde wọ́n sì wá níyè àwọn náà ń pariwo pé ẹ jẹ́ ká dìde ọmọ Yorùbá ẹ mẹ́rin ká dúró tẹ́tẹ́rẹ́ ohun tó ń bọ̀ yìí tó bá délẹ̀ tán apáwò ní ká mọ́ ẹ̀kọ́ tí ikú sọ̀rọ̀ wọn ẹ dákun lásọ̀rọ̀ wọn ṣé ọ̀rọ̀ tó wáyé tó wá pápá náà lọ tí kò tó wá máa ṣẹ ní ìsìn tí kò tí máa ṣẹ ní ìsìn mo sọ pé bàbá wa Sunday Igboho ṣẹ mẹsáyà kan tó lédùmarè rán sí wa ní Yorùbá ni tó bá sọ̀rọ̀ ìmọ̀ ń wá ìmúṣẹ Anthony Joshua náà ti sọ ọ̀rọ̀ yẹn rí àwọn èèyàn ọ̀kà kún Anthony Joshua ó sọ̀rọ̀ nípa Nnamdi Kanu ó sọ̀rọ̀ nípa nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí nígbà tí ń sọ́mà náà lọ́hùn ọ̀pọ̀ àwọn èèyàn ọ̀kà kún nígbà tí wọ́n á ṣẹlẹ̀ ní ìsìn làwọn èèyàn ṣe wọ́n á rántí pé ohun tí ń ṣẹlẹ̀ yìí ó mọ̀ ti sọ àwọn kan bá mọ̀ ti sọ rí abágbó sáré ti sọ rí olóńṣẹlẹ̀ yìí o ní ìsìn tó wá tó inú ìjọba Tinubu gangan nìkan tó wá búrẹ́kẹ́ sí ohun táwọn ọ̀bá yẹn ló dópin nínú ìjọba Tinubu sọ́rí inú ìjọba bá Tinubu ó tún wá ń búrẹ́kẹ́ sí kò dópin kò dẹ́kun ó tún wá ń gbòòwò sí àti wá ń rí ìpànìyàn lọ́tún àti wá ń rí ìpànìyàn lọ́sì kódà ibi tí wọn ò tí ń pààyàn tẹ́lẹ̀ wọ́n ti ń wọ ọbẹ̀ lọ pa àwọn èèyàn ní ìsìn láti kó bá Tinubu náà ni kí ló dé ẹ̀yin kan wà bí kan ẹ̀ wá ń support ìjọba bàbá Tinubu pẹ̀lú bó ṣe ń pa àwọn èèyàn yìí ẹ̀ ń support mo pé tí Donald Trump kan mọ́ wà á ìbá dá kí èrè tè ronú torí bá a ti bí ẹrú òun la bí ọmọ àwọn tí wọ́n ń pa yìí bàbá àtìyá kan náà ló bá wọn náà bí wọ́n ṣe bí náà wọ́n bí àwọn náà ìbí òṣù bí ẹ jẹ́ ká jáwọ́ lápẹ̀ tí ó yọ kájọ gbómi lákaná ọmọ Yorùbá gbogbo ẹ̀yọ́ ọmọkọ Yorùbá
ṣé Vita Meta ń pariwo ṣe ẹ̀ we are on it no going back ni ló ti kí ni no going back ni ọ̀nà kan náà sì ni nǹkan yóò gbà wá tí nǹkan tá a fẹ́ tó fi wá sí ìmúṣẹ tó bá jẹ́ pé ọ̀nà tí ó fẹ́ gbà náà ní pé kí Donald Trump kó wá Nàìjíríà tí nǹkan tá a fẹ́ kó lè tẹ̀ wá lọ́wọ́ Elédùmarè àbíọ́ ni o tètè bá àfàṣẹ tí o tí Donald Trump kó wá o Elédùmarè àbíọ́ ni tètè bá fi àṣẹ sí tí Donald Trump kó wá tó bá jẹ́ pé ọ̀nà tí ẹ fẹ́ gbé ìgbà náà ní Elédùmarè ọ̀nà tó fẹ́ bá gbé ìgbà ní tí sẹ́fẹ̀tà bá ń béèrè tó fi wá sí ìmúṣẹ ẹ tètè tí Donald Trump kó tètè wá a ti mọ máa lè a ti mọ ọmọ ọkọ àwọn ọmọ ọkọ ọmọ Yorùbá a ti mọ̀ wọ́n àwọn tí ó fẹ́ kí ìran Yorùbá wọ́n kú sóko ẹrù Nàìjíríà tí wọ́n kú sóko ẹrù àwọn Fúlàní a ti mọ̀ wọ́n àmọ́ àwọn ọmọ àlè kan wà tó jẹ́ pé torí ẹgbẹ́ àti torí ènìyàn òun ló fi ń pariwo wípé tí ọ̀rẹ́ kan mọ̀ wá àwọn tí wọ́n ń pa yẹn kọ̀ọ̀kan wọn àwọn táwọn Fúlàní yẹn ń pa àtàwọn Boko Haram ń pa kọ̀ọ̀kan wọn torí pé wọ́n pọ̀ màlè ní wọ́n pè kí sọmọ ọkọ òun ló fà á ní ẹ̀mí èèyàn ò fi jọjú lójú wọn. ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ká tètè ká máa pariwo bí wọ́n ṣe ń pa wáyé ti ń pọ̀ jù o bí wọ́n ṣe ń pa wáyé ó ti pọ̀ jù security ó ti mẹ́rẹ̀ ìjọba Nàìjíríà wọn ò lè ṣe mọ́ àwa ni ká dìde ká jà fúnra wa tá a bá ní ká dúdé ìjọba Nàìjíríà kó wá gbìjà wa wọ́n pa wá tán o ẹ jẹ́ káwa náà ká dìde ká jà fún self defence kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ o kò sí kí ni kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ tí Ọlọ́run ọba ó tó rán àwọn tó wà gbìjà wa ó tó rán wá fún wa tòmí nígbàgbọ́ pé wọ́n wà náà ni tí ogun ìpànìyàn tí ò bá dẹ́kun wọ́n wà Nàìjíríà náà ni ó ti dandan kí wọ́n wá àwọn òsì náà lábòsí àwọn èso ọmọ àlè ọmọ ọkọ ni wá ohun tá a fẹ́ láti fẹ́ ohun tá a fẹ́ òun là fẹ́ àní self-determination ṣe dandan ni kì í ṣe offence a ní right for self-determination gẹ́gẹ́ bí ọ̀dọ̀ bàbá wa pọ̀jù bá ń jákè tó mọ́ ń sọ we have the right for self-determination ọ̀nà kan náà ni ó gbà wá tó fi wá múṣẹ ọ̀nà kan náà ni ó gbà wá tó fi wá sí múṣẹ ọ̀nà èyí tó bá wù ní ó gbà nǹkan táwa fẹ́ nìyẹn ọ̀nà Èdùmàrè ti fún wa ṣe láti Èdùmàrè mo kí n pè bàbá mi ẹ dúró tán fún self-determination Elédùmarè ló jẹ́ ká rí yín pẹ́ Elédùmarè ló jẹ́ ká rí yín pẹ́ bàbá mi Ìgbòho Òòṣà á rí yín pẹ́ bàbá mi Professor Banji Akíntóyè Elédùmarè ló jẹ́ ká rí yín pẹ́ àti àárín àgbààgbà tẹ́ ẹ dúró tán gbogbo èèyàn bá wá akínyín ẹ kú ìfẹ́ tẹ́ ẹ ní sí bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Elédùmarè ló tún bàbá nífẹ̀ẹ́ yín náà jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ tẹ́ ẹ ní bàbá wa Professor Banji Akíntóyè Elédùmarè ló tún bàbá nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ a dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ gbogbo ẹ̀yin kábíyèsí wa gbogbo ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ ọ̀ọ́lẹ̀ Yorùbá ó ń fẹ́ àgbérò ètò abúlé Yorùbá ó dọwọ́ yín o ó dọwọ́ Ọlọ́run ó dọwọ́ yín o ẹ má lè kó pa wá tẹ́lẹ̀ Yorùbá o ẹ lè bá wá nǹkan ṣe sí o kò sí security kankan lẹ̀ Yorùbá mọ́ o àwọn tá a gbójúlé ó wà ràn ní o àwọn tá a gbójúlé
wọ́n wà níran ní o abẹ́ẹ̀gún wà níran nígbà tó ti kàn wọ́n tí wọ́n ti pa fámìlì wọn kankan tí wọ́n ti pa àwọn tó súnmọ́ wọn kankan òun lọ́pàá tó fún wà níran àmọ́ mi bẹ̀ lọ́hùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ adarí lórí wa tẹ́ ẹ ń wọ àwọn mẹ̀kúnnù tí wọ́n pa níran yọ̀ọ̀kan yìí náà ìjọ kan yọ̀ọ̀kan yìí ọjọ́ kan ojú ló pẹ́ sí ń bọ̀ wá kàn yín tí ẹ bá tètè wá àkànṣe sí tó ń ṣẹlẹ̀ àwọn apawọ ẹ̀ fún yín o à ń pawọ ẹ̀ fún yín o à ń pawọ ẹ̀ fún yín o torí wọ́n ń bọ̀ àwọn láti ẹ̀tì lọ́wọ́ tá a wà yìí ẹ mọ̀ yẹ ká dé àwọn dè mọ́ ẹ jẹ́ káwa náà kájọ mú ojú ara wa débẹ̀ kí kájọ jà fún ra wa ọlọ́kọ́ mọ́kọ́ aládọ̀ má dà á ẹni tó ní kálukú bá wù ní kó mú láti rí pé o defend àwọn ara ẹ láti rí pé kí ni o defend ara ẹ o defend family ẹ torí àwọn pípù ìwọ̀n mú lérè o anybody can kill ìwọ́n tó bá fẹ́ dín wọn lọ́nà wọ́n ní láti pọ́ dànù àmọ́ wọn náà dira ọmọ Yorùbá jẹ́ ká dira àsìkò dira láwà yìí àsìkò dira wọn láwà yìí ẹ má jẹ́ ká jòkó tẹ̀tẹ̀rẹ̀ o ẹni tó bá dákẹ́ ara ẹ̀ yóò bá dákẹ́ o tàbí jù báyìí lọ mo dúpẹ́ gbogbo ẹ tí ẹ bá mi wo ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín o ojú tẹ̀ fi ojú lónìí fọ́ o bẹ́ẹ̀ ni tẹ̀ fi ń gbọ́ méjì lónìí di ọwọ́ tẹ̀ bá mi pín ètò yìí tí ó fi lọ dáadáa mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni àníṣe mo gbàdúrà fún yín ọwọ́ náà ẹni fi gbọ́mọ sí i mo wá bẹ̀ mo wá ròyìn ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín kó lọ dáadáa kó lọ dáadáa kó lọ dáadáa wọ́n ti wá gbọ́ ohun tí a mú wá ṣẹ́ni gbọ́ ẹ ṣé gan ni ó kẹ́ni mi padà Ìbíyẹmí Ọláìtàn Ìṣọ̀lá lórí ìkànnì Ìbíyẹmí TV show ṣẹ́ni gbọ́ ẹ ṣé gan ni yóò túbà yóò túṣẹ fún wa láṣẹ Èdùmàrè